bàbá ọjọ́ pè ní bàbá wa padà rá. rahimahullah ta'ala. Òun wá wẹ̀ sí ìsìlámù ọgbà mùsùlùmí. Ẹnu wọn bá tó ń tó pé wọ́n ń ṣe wá sí. Lẹ́yìn tó kíkọ́ wọn mọ ọlọ́run lọ́kàn gbogbo jẹ́ ń pè ní rúmọlẹ̀. Nínú ilẹ̀ Yorùbá irọ́ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀. Ọwọ́ bá ọ̀rọ̀ wá sí rẹ̀ débi ọ̀rọ̀ orò. Ọwọ́ ní kò sí ti ń jòrò nínú Yorùbá. Irò ní bẹ ẹranko kan ní irò. Ọba kan nílẹ̀ Yorùbá òun ní ó níyàwó kò sápàlẹ́ bàbá tí kò ní olórí olólórí ó ti yẹ kó lólórí ṣùgbọ́n kò ní jẹ́ ọ̀kan lọ bàbá tí máa kó ìyàwó lọ tó ń bọ̀ nítorí pé àlàáfíà tí ó fi sọkọ kò sí Yorùbá sì ní tọ́tọ́ sí òun là á fún ìdodo ìyẹ́ obìnrin. Kẹ́yìn òpin tọ́lá ń bù téèyàn bí sọkọ obìnrin kó ló kéré ṣùgbọ́n lòdò yìí ọlọ́pù àyà rẹ̀ fún nǹkan á ní lòdò wọ́n mọ̀ bí ṣe ayé ni. Muhammadu Rasulullah alladhina ma'ahu ashiddaa'u 'alal kuffari ruhama'u baynahum tarahum ruk'an sujadan. Ọba yìí kò gbọ́dọ̀ tú àṣírí kò sì gbọ́dọ̀ fi máa fi lẹ̀. Òun ní máa wá lọ́nu gbọ́dọ̀ lè ṣẹ́gi bí sẹ́wé ni. Ìró wá pàdé rẹ̀. Bóun ti rí dé pé obìnrin lọ́bàrá máa. Òun náà tó náà rí pé ọkùnrin ní bí tí bẹ́lá ẹ̀ láti lọ iná òun náà dùbúlẹ̀. Wọ́n ṣe bó ti yẹ kó ṣe. Ọlọ́run wá ní kó lórí olóyún. Ebo lórí ti lóyún. Tọ́ba ń béèrè. Ìyàwó níta tó lọ́kọ̀ ọ̀hún wọ́n náà ni. Tó sì máa ń pé oníbẹ̀rin lérí fún gbogbo ayé kọ́ gbọ́. Allahu Akbar. Ìṣòro àpò. Ní bá rún mara. Nígbà ọ̀ya obì lọ́mà ọjọ́ èèyàn. Allahu Akbar. Ìyá yìí máa wá lè tọ́jú rò nínú gbó yọmọ fún lọ́gẹ̀dẹ̀ yọmọ mọ́ ọmọ rẹ̀ lọ yọmọ fún lọ́gẹ̀dẹ̀ yọmọ mọ́ ọmọ rẹ̀ lọ. Nígbà ọ̀ya tó yẹ yí ọmọ ó jẹ́ kọ́ ọmọ ìpè sórí ti ń bẹ láàfin mu kì í ṣe bàbá rẹ̀ o. Èyí tí mo bí ọ fún ni o. Allahu Akbar. Ìyá padà wá kú. Nígbà tí ìyá kú ọmọ yìí náà wá ń lè rọ̀gẹ̀dẹ̀ fún bàbá rẹ̀ nínú igbó. Ìwọ ayé ọba láàfin òkú ọmọ ni wọ́n fọ ọmọ ọba joyè ọjọ́ sí pé ọmọ Allahu Akbar. Táàlẹ́ rẹ̀ kò fún. ọmọ agbè sérí àga wọ́n fi jọba. Òun wá yan àwọn ẹrú tí bàbá rẹ̀ tí ọmọ bá gbé ọ̀gẹ̀dẹ̀ lọ níjojúmọ́ wọ́n tọ́jú rẹ̀. Nígbà òdìjọ́ kẹ̀dé wọ́n mọ́fọ̀ wá wọ́n ní bàbá kú. Inú gbó. Allahu Akbar. Bàbá kú ó ní ní lọ́wọ́ bá débi tóbi yóò máa sọ fún un. Wọ́n yẹ sùgbọ́n àmì wa. Èwo ló ní máa pa yín lẹ́kún kí ni ìbànújẹ́ yín oníbẹ̀ẹ́ ni oníbi tó wà ní pàtẹ́wọ̀n lọ́rùn.
nítorí lè mú eré mi lẹ́kún kí n má sunkún oníkẹ́lẹ́ bá ń gbé wákẹ́ wá sí sáàyè àwọn baba ńlá ní àyè. wọ́n wá lè gbé bàbá tòótọ́ fún ọba ṣùgbọ́n wá ní ilé àjòjì níbi tí ó ṣẹ̀tọ́ rẹ̀ wọ́n ní ó sùn lẹ́yìn àwọn baba ńlá wọn. bó láti wá dá táwọn ènìyàn fi ní mà wọ́n wá ní àwọn ìṣekólégbélé wọ́n ṣèṣìdè àwọn ọmọ kéékèèké wọ́n máa fi pankẹ́rẹ́ ṣeré wọ́n máa fi kíní láàrin odidi ọjọ́ méje láàrin ọjọ́ méje ni àwọn awo ní ọ̀wà ọmọdé dé ìgbà tí wọ́n gbé nínú ọjọ́ méje. gbogbo àwọn àgbákò àwọn àbìlù kó kálukú ọmọ lè ṣẹjọ níjẹ́ ọmọ dẹ́rùbà àwọn èèyàn kó kálukú ọmọ ṣe ọba wo owó firi okùnkùn nítorí kí wọ́n má rí ìrò tí wọ́n fẹ́ gbé wọ. tọ́ wọ́n gbé wọ́n sì síbẹ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ sí inú ọba dùn ní àwa máa ṣe kínní mu lọ́dọọdún láti fi yí ẹ̀yìn òkú wọn padà ní wọ́n fi ó kọ ẹranko ní pé ọdún ní ọdún ìlú ọdún ìlú ọdún ìlú wọ́n gbọ́ ayọ̀ ipò bẹ́ẹ̀ wọ́n wá sọ ọ́ di ọdún òru. Muhammadu Rasulullah wal ladina ma'ahu ashiddaa'u 'alal kuffar ruhama'u bainahum tarahum ruk'an sujjadan yabtaguna fadlan min Allahi wa ridwanan simahum fi wujuhihim min athari sujud dhalika mathaluhum fi at-Tawrat wa mathaluhum fil Injil kasarin akhraja shatahu fa'azarahu فاستغلظ واستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا حسيبا. ọlọ́run kọ́ bá wa kẹ́ gbogbo àwọn bàbá tí wọ́n jókòó dáadáa kalẹ̀ dé wa tí wọ́n fi gbogbo dáadáa yí kalẹ̀. ọdún orò àwọn ń ṣe ọdún kan náà làwọn ń ṣe yìí táwọn bàbá wa fi kíní yẹn kalẹ̀ fún wa pé ká máa ṣe ọdún nì láti fi júwe yí pé ẹnìkan ò lè júwe ìmánì ká sì gba ìmánì rẹ̀ gbọ́ àfi kọjá sípà nẹ́bì ni wọ́n máa fẹ́ràn ju bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ. sallallahu alayhi wa sallam. wọ́n wá tẹ̀ máa gbogbo mùsùlùmí létí alimu awulada fún kópa rọ́sọ̀lẹ̀ àbí kópa nàbí yẹ̀kù ẹ máa kọ́ àwọn ọmọ yín níbi wọ́n ti ṣe níbi ànábì gbogbo ta ànábì gbogbo orin níjọba wà ní kéékèèké tí wọn ètí tó máa kọ maka ó sì kó sí wọn lọ́pọlọ abẹ́ ànábì ní ìlú maka ó sì jẹ́ ìran Lárúbáwá Abdullahi ní bàbá rẹ̀ Aminatu ní ìyá rẹ̀ ọjọ́ tí a bí Muhammad àwọn òjíṣẹ́ Olúwa wọ́n sọ̀kalẹ̀ láti sánmà láti wá bójú ka nàbí bàbá bá ti máa ta bàbá bá ti máa ta. Gbogbo àwọn òbíṣẹ́ Olúwa yóò ṣe dáadáa nìkalẹ̀ fún wa nítorí káwọn lè tọ́jú tiwa ká máa ṣe
kó lè dáa ju ọdún òrò lọ. Wọ́n yẹ pé òrò náà bá ní a máa ṣe ní bá tọ́jú kalẹ̀ fún wa ní ibẹ̀ náà láti bára wa. Allahu Akbar. Alhamdulillah. Àfa wa ṣe wá sí àwọn awo wa ránṣẹ́ sí Ọ̀pọ̀lára. èyí tó ṣe o má tún ṣerú rẹ̀ má o yékèlè yọ bí a ṣe máa tọ́ ọ bá tún ṣerú rẹ̀ ọkàn ní nínú yọ nínú iná ni kì í ṣe bòmí o. Allahu Akbar. Làbá wa dé wá sí tá a ṣe lánàá wọn là gbọ́dọ̀ ṣerú rẹ̀ mọ́ á wà ṣerú rẹ̀ àwọn àgbàdo ẹ máa bọ̀ ọlọ́pàá tó bá dáàbò fún bàbá mọ̀dírù. Amina. Amina. Ó tó bá wa ìṣọ́ ẹ̀mí wọn. Amina ya Allah. Gba wọn dá sọ̀rọ̀ Yorùbá níjó ní. Ìgbà tí wọ́n táwọn Yorùbá ń bọ̀ láti pilẹ̀ gbogbo àlàyé wa ń já nígbà mọ̀dírù sọlé ẹni olóhùn lọ́rọ̀ lẹ́nu kò lọ́rọ̀ ma Ọlọ́run kó wọn lẹ́nu wọlé. Ìkàtà ló máa lọ́wọ́. Allahu Akbar. Mahutu bi hifsillahi fi kulli ayhati. Àmín. Wa fi ali iladi wa fi ali nasati. Àmín ya Allah. Wọ́n gbé àfà Ọ̀pọ̀lára. nítorí pàápàá ìkíṣẹ́ Ọlọ́run. Nítorí pé wọ́n láwọn fọ́ bo àfà lẹ́nu. Àfà lóhun ọ̀gbà. Wọ́n wá gbé wọn lọ lè pa. Gbogbo àwọn àfàgbà náà wọ́n ń wá wọn ò rí. Nísìn bẹ́nu wọn ẹni tó mọ̀ yí pé pípa yìí kò sẹ̀yìn àwọn alágbájá. Àwọn tó wọ̀n mọ̀ wọ́n wọ̀ wípé bí àgbẹ̀ ìwọ ló ń gbọ́ ọlọ́run bẹ́ẹ̀ kàn wá yọ ọlọ́run tá a sì fi ọ́. Ike wà fáwọn. Láàbà dìbà náà wà látó sìgá yàrá bàdàrí àwọn bàbá nìkàdá. Ọ̀dà ìta ṣẹ́kù wọ́n wá ọlọ́pàá tó ń ta ìlú wọn tó ń tí wọ́n ti tèbèrè ti ní gbogbo nǹkan nínú ìjọba nígbà náà. Ṣùgbọ́n rúùn gba gbọ́ pé bàbá wa níbi tí wọ́n plé fẹ́ Rahimahullahu ta'ala. látara kálíjọ́ kan níjọ́ àwọn agbẹ́rẹ́dà wọ́n sọ̀pọ́ọ̀tì òfin tó fẹ́ dìde tí wọ́n ṣe pé gbogbo àbá àti ọba máa ṣe wá sí o yọ ọmọ wa gba pàmìtì bàbá sọ àdáhùn wa gbé lẹ́tà wọ́n kọ sí bàbá wa Ṣakí àwọn ni wọ́n jẹ́ eléré àwọn àfáà ní Ọdún náà. Allahu Akbar. nígbà náà nínú àsopọ̀ wọn nínú mítìnì wọn àjọba jẹ́ ń pèlè kéwàdé táwọn jẹ́ sẹ́kítírì àwọn ọ̀pẹ̀lẹ́tà sí wọn ẹjẹ́ agbára wa lẹ̀ o ẹ̀mẹ́jẹ́ àyọ̀ ẹ̀jẹ̀ wá gbé o níjọ́ náà Allahu Akbar. ẹnìkan ló kú yìí ikú ayé ló pa á tó sì yé wọn yí pé ikú ayé ló pa á àwọn tí wọ́n mọ bọ́mọ ìyá wọn ti ṣe lọ àwọn làwọn wá ń dájú ọ̀rọ̀ kọ ẹjá ṣọ̀kan ẹjá agbára wálẹ̀ ọ̀rọ̀ ní ìjà láàrin mùsùlùmí gbà náà
wọ́n tó padà wá pera wọn máa fẹ́ra wọn ṣe ọ̀kan bí gbogbo àwọn bàbá wa ti máa tọ́ ìtàn ìdílé ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ bí wọ́n sì ti máa tọ́ lé wa lọ́wọ́ títí tí. torí náà wàá béèrè pé bó lè ṣe rápálá bó ní má ṣe rápálá tó ṣe ti tọ́wọ́nú ìjọba tí ń dá síjọba. Bẹ́ẹ̀ ti yọ ìtàn nìkó bẹ́ẹ̀ kò wúlò máa. Àwọn àfáàsá padà béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ọlọ́pàá kan a ní táfọ̀ ṣùgbọ́n ọlọ́run fọ́ nìkan tó bá sì tú wa tó lè jíṣẹ́ olóhùn lè jíṣẹ́ wọ́n làbá àdásọ láti ní tó lè tú àwọn àdìlálẹ̀ mọ́ta náà o wọ́n nígbà tó wá sùn àbá àpalára tí wọ́n ti pa òun wá dìde wá bá ọlọ́pàá yìí lọ́wọ́ jì lọ́wọ́ ní ọmọ tàná kó mú ìwé kó ń bá ìrò kọ́ máa kọ ọ̀rọ̀ ẹnu kalẹ̀. gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nù kú rẹ̀ pátá ọwọ́ kà wọ́n wọn kọ́ kalẹ̀. ọwọ́ ni wọ́n lọ abẹ́ ọ̀sà ojú yọ kankan bẹ̀ kí wọ́n sì ké ní ó ti bẹ́ sàlẹ̀ sàlẹ̀ omi kalẹ̀ kọ́ wo bẹ̀ kọ́kọ́ wọ bẹ̀ ẹ̀rọ àwọn yóò mú jáde. Allahu Akbar. La ilaha illallah. Òun náà fi ṣe evidence tí wọ́n fi ṣe kéèsì. Allahu Akbar. Allahu Akbar. Níjọ́ náà, àwọn tí èsè Mùsùlùmí, wọ́n gbà pé àwọn làwọn ní Nàìjíríà. Wọ́n gbà yí pé àbí káwọn ọ̀rẹ́ Mùsùlùmí lẹ̀ kí Mùsùlùmí ọmọ ìjà tó náà kẹ́kẹ́ nínú Nàìjíríà yìí. Láti jọ Mùsùlùmí ti bẹ̀rẹ̀. Igi ayọ́ anáṣú ẹni Mùsùlùmí ti lọ́ta o gbogbo àwọn bàbá wa tó tó di pé kéwù di owó lónìí wọ́n ṣe wàhálà ń bẹ̀ o wọ́n jìyà ń bẹ̀ o pàápàá jùlọ bàbá wa Sheikh Adam rahimahullah Rahmatan wasi'a. Àmín. ẹkún ni wọ́n tún wá sún lọ. Wọ́n á pé kájọ kan làwa ń sọ. Allah. Kájọ kan làwa ń ṣe. Allah. Àwọn kan níyàwó lọ́tọ̀ọ̀tọ̀ kájọ kan làwa ń ṣe. Kájọ kan làwa ń sọ, kájọ kan làwa ń ṣe. Kájọ kan làwa ń sọ, kájọ kan làwa ń ṣe. Àwọn kan níyàwó lẹ́yìn ọ̀kan náà ni o gbogbo olùràn yóò tọ̀ ọba jẹ́ bọ́ ọba ti lè tó kéwú bàbá sì ń fẹ́ràn rẹ̀ nù. Justice Harun kì í yé mọ́ ṣàdúrà fún bàbá rẹ̀ lọ́la ọ̀sẹ̀ ó lè ń lọ lẹ́bí àlè kéwú lọ́nà ọ̀tọ̀ àwọn ọ̀bá mi yàrá aláṣẹ Buhari ni àtàwọn tí wọ́n jọ lọ alájà Musa ní àwọn bàbá lè pàdé lọ́wọ́. Wọ́n ní wọ́n gba tẹ́síkì àwa tí wọ́n fi wọlé kéwù. Àwọn náà wọ́n lè bá bàbá yí pé òun náà ń bẹ́nu òun ò ní ní àtòun náà fi wọra yín. Wọ́n ní bí ọmọ ta ni ọmọ ló ti kéwù. Ó ń lọ́dọ̀ alúra pọ̀ ká gbìyànjú. Nígbà pọ̀ ká gbé ọ̀rẹ́ mi ní ẹ̀kọ́ ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì máa ń kọ̀ rẹ̀ sí. Allahu Akbar. Allahu Akbar. Èyí òun ni wọ́n ṣe fá lérí ọmọ tí wọ́n ń lérí ọmọ ọlọ́mọ. Ọlọ́mọsà wọlé ayé gbogbo àwọn tí yóò wá dámọ̀ ti ṣe fún bẹ́ẹ̀. Ọlọ́wọ́lá ìwọ àti àdáwọ̀ ti ṣe fún bẹ́ẹ̀. Mọ́sà bá wa
pẹ̀lú bàbá Mùdírù. Masa wa kú bàbá wa mọ̀lú lọ́wọ́ pẹ̀lú àlàáfíà àti ọ̀kẹ́balẹ̀ tó péye.